Mo gbàdúrà pé ọ̀pọ̀ rẹ̀ la ó ṣe lókè pẹ̀lú orúkọ Jésù. Ètò orin dùrú ti gbìmọ̀ yá náà nì. Mo gbàdúrà pé àtàwọn àtẹ̀yìn tó àjọ bẹ̀rẹ̀ òun náà lájọ parí. Ìbùkún ètò yìí yóò sì jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìwé orin Dáfídì orí 1 ẹsẹ̀ 4 wípé ẹni tí ó ń pa Ísírẹ́lì mọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tòògbé. Pẹ̀lú èrò yìí lọ́kàn wa ó jọ wo orin ti ìjọ Àpọ́sítélì ti Kristi hymn 27. A ó kọ ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ ìparí orin ká tó sùn olùgbàlà wa fún wa ní ìbùkún alẹ́. Ká tó sùn olùgbàlà wa fún wa ní ìbùkún alẹ́. A jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún ọ, ìwọ ló lè gbà wá là. Tilẹ̀ sùjúdù, òkòkò lè ṣe wá mọ́. Ìwọ ẹni tí kì í sáré sọ àwọn ènìyàn rẹ̀. Ẹsẹ̀ ìparí. Ní ìrẹ̀lẹ̀ afárá wa sábẹ́ ààbò rẹ̀ bàbá. Jésù wọ̀ tó bí àwa ṣe oró wa bí tirẹ̀. Ẹ̀mí mímọ́ ràdọ̀ bò wá sọ wá lóko òru. Síta wá o kiri ọjọ́ ìmọ́lẹ̀ ayérayé. Mo gbàdúrà pé oorun ayọ̀ òun la ó sùn lálẹ́ òní. Bí ẹnìkan bá jókòó tó rò pé òun ò ní gbọ́ ìtàn orin lálẹ́ yìí, ìtàn orin gan ni wọ́n gbé ṣáájú. Mo sì gbàdúrà pé lórúkọ Jésù Ọlọ́run yóò fi yé wa. A ó sì rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ kí a tó bá àwọn oní ìrántí yọ̀ lálẹ́ òní. Àṣàyàn orin wa tí a ó jọ yẹ̀wò náà ni kò sú wa láti máa kọrin ti ìgbàanì. Ògo fọ́lọ́run, hallelujah. Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 29 wípé ẹ máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Pẹ̀lú èròyìn àjọ wo hymn 41 nínú Àpọ́sítélì ti Kristi àti ìjọ Christ Revival. Bíní tí ó kọ́kọ́ mú ewì orin yìí wá, òun orin tí a ń pè ní kò sú wa láti máa kọrin ti ìgbàanì. Ó ní ìrírí rẹ̀ nínú ìsọjí àgbàyanu kan tí wọ́n ṣe ní ìlú New York ní ọdún 1872. Nínú ìsọjí yìí ni ó ti sọ lọ́kàn rẹ̀ pé aláìmoore ẹ̀dá ni àwa tí Ọlọ́run fún ní àǹfààní tí ara wa dá ṣáṣá. Ṣé ìwọ ìgbàgbé pé ọdún 1820 la bí Fanny Jane Crosby? Afọ́jú sì ni. Kí ni ó sọ di afọ́jú? Àṣìṣe kékeré ló wá láti ọ̀dọ̀ oníṣègùn kan tí wọ́n ránṣẹ́ sí láti bá yẹ ojú rẹ̀ wò. Èyí tí mo gbàdúrà pé a ò ní ṣe kòńgẹ́ irú àgbákò yìí lórúkọ Jésù. Ó rò ó lọ́kàn rẹ̀ pé èsè tí àwọn jẹ́ àkàndá ẹ̀dá tún ṣe moore Ọlọ́run ju àwọn tí ara wọn dá ṣáṣá lọ. Ó rò èyí nígbà tí ó ń bi àwọn ènìyàn, nígbà tí ó rí bí àwọn ènìyàn ti yin Ọlọ́run láìsí ayọ̀ àti ìtara lójú wọn rárá, èyí tó máa ń ṣẹlẹ̀ nínú ìjọba kọ̀ọ̀kan lónìí. Òǹkọrin yìí ní ìbá ṣe pé àwa náà dá pé bíi tiyín báyìí ni ìbá ti dùn tó, ṣùgbọ́n kò gbé èrò ọkùnrin yìí síta títí ọdún 1874. Nígbà tí Ọlọ́run fún un ní àǹfààní láti jẹ́ obìnrin àkọ́kọ́ tí yóò kọ́kọ́ sọ̀rọ̀ níwájú àwọn aṣòfin ní United States ní ọdún 1875. Lákòókò tí wọ́n fún wa ní oore ọ̀fẹ́ yìí, ó jẹ́ àṣà rẹ̀ láti kọ́kọ́ ké hallelujah kí ó sì fi orin ìyìn sí àti ọpẹ́ síde ètò tí wọ́n pè sí. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ní kété tí ó ké hallelujah, kò tiẹ̀ gbọ́ ohùn wọn nípa dídá lóhùn rárá. Èyí ká lára tó bẹ̀ tí ó fi sọ pé ẹ̀yin tí ẹ ní apá, tí ẹ ní ojú, tí ẹ lè rìn dáadáa, tí Ọlọ́run sì tún gbé sírú ipò yìí, ǹjẹ́ ó wá yẹ kí ó sú yín láti yin Olúwa bí? Nígbà tí yíyin Olúwa kò sú àwa àkàndá, Ọlọ́run ọ̀rọ̀ yìí mú kí ara àwọn aṣòfin tí ó lọ bá sọ̀rọ̀ ó súnkì. Ọ̀pọ̀lọpọ̀ wọn sì dúpẹ́ fún ìṣílójú tí òǹkọrin yìí Fanny Jane Crosby tó ṣí wọn lójú. Ará mi nínú Olúwa, ǹjẹ́ àwa pẹ̀lú kò wá jẹ̀bi ní orígun yìí bí? Òǹkọrin yìí jẹ́ kí ó di mímọ̀ fún wọn pé nípa ìyìn ìdè a máa já, ìyìn sì máa mú inú Ọlọ́run dùn láti ṣe ohun tí a ò lérò pé Ọlọ́run lè ṣe. Bákan náà, òǹkọrin yìí rọ àwọn ènìyàn yìí lọ́jọ́ yìí
láti jẹ́ kí yíyan Ọlọ́run kó jẹ wọ́n lógún. Ó rọ̀ wọ́n láti jẹ́ kí ọkàn wọn máa pòǹgbẹ fún ìlú ọ̀run ní gbogbo ìgbà. Ìwọ olùgbọ́ mi, wo bí ẹfún ṣe pọ̀ tó ní ilé ayé yìí, wo bí àìríjẹ àìrímu ṣe pọ̀ tó, wo bí àwọn alágbára ṣe ń jẹ gàba lórí ẹni lórílẹ̀‐èdè yìí, bó wo bí ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù ti pọ̀. Bí ẹ bá bá mi fi ojú inú wo ilé ayé yìí, ẹ rí i pé ìbànújẹ́ inú rẹ̀ ó ju ayọ̀ rẹ̀ lọ. Ṣùgbọ́n mo gbàdúrà pé ìbànújẹ́ rẹ̀ kò lè tọ́ sí wa. Àǹtí, ẹ̀gbọ́n, bùrọ̀dá, bàbá, màmá, Fanny Jane Crosby òǹkọrin yìí ń gbà ọ́ níyànjú pé kí o má ṣe fi adùn ayé yìí ba ibi tí ó dé sí lọ́rùn jẹ́ orí. Ó yẹ kó o máa rántí pé ọkàn ọlọ́pẹ́ là ń mú sanra. Bí o bá kùnà nípa fífi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run nígbà tó ṣe ọ́ lóore, bẹ̀rẹ̀ látòrí sísùn àti jíjí. Bí o bá jẹ̀bi ẹ̀sùn yìí, darapọ̀ mọ́ wa kí o sì yí ìpinnu rẹ padà bí a ṣe ń kọ orin. Níbẹ̀ a ó kọrin títún tanu dá wá dé. Ògo f'Ọlọ́run, hallelujah. Níbẹ̀ àwọn àyànfẹ́ yóò kọrin tí Kristi. Ògo f'Ọlọ́run, hallelujah. Ọmọ Ọlọ́run ni ẹ́ tán láti máa bú sáyọ̀ pé ọ̀nà yìí wá sí ọkàn wa sáfẹ́rí rẹ̀ nígbòsí àòdè àfihàn ọba wa ológo. Ògo f'Ọlọ́run, hallelujah. Oore ọ̀fẹ́ láti mọ oore àti ohun t'Ọlọ́run ṣe fún wa àti láti dúpẹ́ ìmọ̀ yóò fi jíǹkí wa. Níbi tí a bá ti kùnà láti dúpẹ́, ẹ jẹ́ ká ṣe àtúnṣe. Ní mo jálejò ọ̀run nílé, aginjù láyé yìí ọ̀run nílé. Ewu òǹbànújẹ́ wá yí mi káàkiri, ọ̀run ní ìlú mi, ọ̀run nílé. Jẹ́ kí yòókù torí ọ̀rọ̀ nílé, ohun tó wù kí n rí ọ̀rọ̀ nílé. Mo ṣàdúró dandan lọ́tọ̀ Olúwa mi, ọ̀rọ̀ ní ìlú mi, ọ̀rọ̀ nílé. Mo fẹ́ sọ olóògbé Joseph Ọláyíwọlá. Ilé Ògidì ò ní ilé bàbá. Lórúkọ Jésù, ọmọ rere yóò gbẹ̀yìn àwa pẹ̀lú àdúpẹ́ fún ìgbé ayé tí bàbá gbé lókè èpè. Ọlọ́run yóò tu ìdílé nínú, Ọlọ́run yóò sì ṣe bàbá fún yín. Ìkéde fún ètò ìsìnkú bàbá wa Joseph Ọláyíwọlá Alàgbé, àwọn náà ni Pastor Sunday Ọláyíwọlá, Chief Accountant ní Kíátíkà Microfinance Bank. Lórúkọ Jésù, ẹ ò ní ṣiṣẹ́ o. Lórúkọ ìdílé àti gbogbo ọmọ ayé ọmọ ọkọ ọmọ náà ni wọ́n ṣe. Bí ọ̀kan nínú àwọn òrìnnà yín wọ̀nyí bá yọnu, ẹ pé olóòní nílé gbàkọ́. Mo kí bàbá Làmú, mo kí Julius, Isaac wà ń bí, Mr. Akande wà ń bí, Ògúnṣọlá wà ń bí. Mo kí kókókókó ọ̀rẹ́ mi náà. Àdúpẹ́ o. Lórúkọ Jésù, ìsinmi òní kò ní jẹ́ àṣemọ fún wa. Bá a ṣe ń lọ sílé, mo kí wọn náà. Lórúkọ Jésù, ìsinmi òní kò ní jẹ́ àṣemọ fún wa. Ẹ má bínú pé mi ò lè gbà pé o, bó ṣe gbà ni. Mo fẹ́ ti parí.